Hello, Ìfẹ́olúwapọ̀sími. Hello ma. Káàsán. Ṣó o wà? Hello ma, ẹ káàsán ma. Mo sọ fún ìyá Tinúkẹ́ pé o ti ń kọ́ dókítà ní school. Mọ́mì, medicine ni mò ń read ní school. Kì í ṣe dókítà ni mò ń kọ́. Kì í ṣe dókítà mò ń kọ́. Medicine ló ń Medicine read. ni mò ń read ní school. Nǹkan tí mo tiẹ̀ pè ẹ́ fún, ọ̀sán yìí ni ìyá Tinúkẹ́ pè mí. Wọ́n sọ fún mi pé ọmọ wọn ní malaria. Wọ́n ní Tinúkẹ́ pé ó ní malaria. Mo wá ní kí n pè ẹ́ pé irú oògùn wo ni Tinúkẹ́ lè lò? Irú oògùn wo ni kó lò? Ó ní malaria, irú oògùn wo ni kó lò? Mọ́mì, mo ṣẹ̀ṣẹ̀ wọlé ni. Kán mọ́mọ yẹn lọ sọ́dọ̀ dókítà. 100 level ni mo ṣẹ̀ wá, wọn ò tíì kọ́ wa. Mo ṣẹ̀ṣẹ̀ wọlé ni, ẹ ní kán mú lọ sọ́dọ̀ dókítà. Ó ṣẹ̀ṣẹ̀ wọlé ni? Wọn ò tíì máa kọ́ yín àbí? Ó ti dáa. Màá sọ fún ìyá Tinúkẹ́ kó mọ́mọ yẹn lọ rí dókítà. Ó ti dáa. Ó ti dáa. Nǹkan tí mo ní kí n sọ fún ẹ náà nìyẹn. Ó dàbọ̀. Ó dàbọ̀. Mo ti gbọ́ mà. Má wàá gbàgbé o. Kó kàwé ẹ o. Kó dẹ̀ rántí ọmọ ẹni tó ń ṣe o. Ṣé o lọ church lónìí báyìí? Mọ̀ pé òní ni Sunday, ṣé o lọ church? Mọ́mì, mo lọ church. O mọ̀ pé oṣù yìí láwẹ̀ wá, ṣé ò ń gbàwẹ̀? Mo ń gbàwẹ̀. Mo dẹ̀ ń gbàdúrà. Ó ti dáa. Ó ti dáa. Ó dáa. Yes ma. Ó dàbọ̀. Kó tọ́jú ara ẹ o.